Ibi tí obìnrin bá ti kí atoto arere. Ọkùnrin ò gbọ́dọ̀ débẹ̀. Ibi tí obìnrin bá ti kí atoto arere. Kò lè padà síbẹ̀ ni. Kò lè padà síbẹ̀ ni. Ibi tí obìnrin bá ti kí atoto arere. Ibẹ̀ yẹn ò lè. Ibi tí obìnrin bá ti kí atoto arere. Ọkùnrin náà ti dàrú lọ́jọ́ yẹn. Ọkọ ńlá. Ìgbà tó máa ní ìyàwó gbogbo ẹ̀bẹ̀ kútọ̀ kú. Ẹ jẹ́ bá parí òwe yìí. Ibi tí obìnrin bá ti kí atoto arere. Igi arere, mo ti rí ìrántí yìí. Ibi tí obìnrin bá ti kí atoto arere, kí ni ìparí ẹ̀? Ìparí rẹ̀ kẹ́ tó gbọ́, ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ bá subscribe sí Bembeyeke TV, Bembeyeke comedy náà. Ẹ bá tẹ notification bell yẹn, ẹ bá share ẹ̀ fáwọn ẹlòmíì, ẹ comment, ẹ pín dáadáa fáwọn èèyàn, ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ó yàtọ̀. Ibi tí obìnrin bá ti kí atoto arere, ìparí rẹ̀ rèé, igi arere níwù ń bẹ́gbẹ̀yìn. Ibi tí obìnrin bá ti kí atoto arere, igi arere níwù ń bẹ́gbẹ̀yìn. Ìyẹn ni pé ipò tí Ọlọ́run tò ọkùnrin sí, ipò adarí ni. Àwọn obìnrin náà sì rè wọ́n gbọ́dọ̀ máa ṣe àtìlẹ́yìn fún wọn. Kí wá ṣe pé àwọn nǹkan tó bá yẹ kó jí ọkùnrin ló máa bójútó, kójú obìnrin ni ó wà ńbẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ìjọsìn, ó láwọn ipò kan tó máa ń fi àwọn ọkùnrin sí, tí àwọn ọkùnrin máa wà tó jẹ́ pé wọn ò kí ń fi obìnrin síbẹ̀. Ìyẹn ni wípé oníkálukú gbọ́dọ̀ mójúṣe rẹ̀. Gbogbo ẹ̀dá tó lọ ń dá sí ló dáa, àtobìnrin àtọkùnrin ládàá, ṣùgbọ́n tá a bá mójúṣe wa tá a sì mọ bó ṣe yẹ ká máa ṣe, ó máa mú lọ síwájú kó wà. Ó ní àwọn àgbà ṣe máa ń pòwe yẹn pé ibi tí obìnrin bá ti kí atoto arere, igi arere níwù bẹ́gbẹ̀yìn. Ó yá ẹ bá subscribe bẹ́ẹ̀ yẹn, ẹ tẹ notification bẹ́ẹ̀ yẹn, ẹ wá share fáwọn ẹlòmíì. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Bembeyeke comedy ó yàtọ̀ pátápátá. Ibẹ̀ la ti ń kẹ́kọ̀ọ́, á rẹ́rìn-ín, á sì tó dunnú. Ẹ wá mọ nǹkan tó wá ṣẹlẹ̀. A nílò àwọn alátìlẹyìn fáwọn tá a bá ń bá pàdé ká tiẹ̀ tún lè máa fún wọn ní nǹkan nítorí pé wọ́n ń gbìyànjú. Pápá àwọn tó bá tún wá gbà á kó lè jẹ́ kóríyá fún wọn. Ẹ wò ó níkànnì yìí, ẹ máa gbádùn ẹ lọ lóní Bembeyeke.